ọmọ akọni olórin tàkasúfèé nni olóògbé Fẹlá Aníkúlápó Kútì tọ́pọ̀ èèyàn mọ̀ sí abàmì ẹ̀dá ìyún Ṣeun Kútì tó tún jẹ́ àbígbẹ̀yìn Fẹlá Aníkúlápó Kútì ó mà ti tú àṣírí ńlá nípa ọ̀rọ̀ tó ṣokùnfà ikú Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá tí gbogbo ayé mọ̀ sí MKO Abíọ́lá tó sì jẹ́ kó di mímọ̀ yìí pé ọ̀rọ̀ owó tabua kan tó ní í ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Liberia tẹ́lẹ̀ Samuel Doe ó wà lára nǹkan tó ṣokùnfà ikú olóògbé MKO Abíọ́lá ẹ rántí wípé lọ́dún 1993 ni wàhálà náà bẹ̀rẹ̀ fún MKO Abíọ́lá nígbà tó jáwé olúborí nínú ètò ìdìbò ọjọ́ 12 oṣù kẹfà tí gbogbo ayé mọ̀ sí June 12 lénìí ṣùgbọ́n tí ìjọba ológun tó wà níta nígbà náà ìjọba ọ̀gágun Ibrahim Babangida tó fagilé ètò ìdìbò tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé òun ló dára jù ní ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé lẹ́yìn ìgbà náà ni Babangida ló gbé ìjọba sílẹ̀ nígbà tí ọ̀gágun Sani Abacha gbàjọba òun ló padà gbé Abíọ́lá tí ó fẹ̀sùn ìdìtẹ̀ gbàjọba tó fi kàn án tó sì jẹ́ pé inú àtìmọ́lé ni Abíọ́lá padà kú sí nínú oṣù kẹfà ọdún 1998 tí Abíọ́lá tó padà jáde láyé ṣá o nígbà tí ó ń sọ̀rọ̀ lórí nǹkan tó dá àárín Babangida àti Abíọ́lá tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́ ní tó dá àárín wọn rú níṣe ni Ṣeun Kútì yan àbígbẹ̀yìn Fẹlá Aníkúlápó Kútì ó mà jẹ́ kó di mímọ̀ pé ìròyìn táwọn kan ti ń gbé kiri tipẹ́ náà ń ló fa ní tó dá àárín Babangida àti Abíọ́lá rú èyí tó padà ṣokùnfà ikú ẹ̀ lẹ́yìn ọdún 5 ìṣẹ̀lẹ̀ náà ó ní owó ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Liberia ìyún Samuel Doe tí wọ́n jí gbé láti Liberia wá gbé pamọ́ sí Nàìjíríà tí Babangida ní kí Abíọ́lá kó bóun gbé pamọ́ ṣùgbọ́n tí Abíọ́lá ò fẹ́ gbé owó sílẹ̀ mọ́ ni ló máa padà di wàhálà tó fi di wípé Babangida ò fẹ́ gbéjọba fún Abíọ́lá mọ́ nítorí pé ó mọ̀ pé tó bá gba ìjọba tí agbára dọ́wọ́ ẹ̀ àjẹgbẹ́mì ní ti kàlòkàlò ó ní yóò fi owó náà ṣe orílẹ̀ yìí ló jẹ́ kí Babangida kó máa fagilé ètò ìdìbò June 12 ọdún 1993 tó sì jẹ́ kó di mọ̀ pé látara ìṣẹ̀lẹ̀ náà ìyún ìdìbò tó fagilé inú padà ṣokùnfà ikú MKO Abíọ́lá lọ́dún 1998 látìgbà tí Ṣeun Kútì tó ti tú àṣírí yìí làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n tí Babangida tó fi ìlú Minna ní ìpínlẹ̀ Niger ṣe bùgbé lásìkò yìí kó fèsì dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.